béèyàn bá fẹ́ yàwó ogún kódà kó fi ọgbọ̀n nítorí wípé kí ọjọ́ alẹ́ rẹ̀ bá a lè dùn kó lè lárinrin gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wípé ọkùnrin tó bá fẹ́ lọ́jọ́ alẹ́ kó fẹ́ yàwó méjì, tó o bá fẹ́ ogún, tó o bá fẹ́ ọgbọ̀n, tó o bá tọ́mọ ọjọ́ alẹ́ rẹ̀ ó korò jù dápa lọ. Kì í ṣe èpè o, so ti yé báyìí náà ẹ̀sẹ̀. Tó o bá sì fẹ́ ìyàwó kan ṣoṣo, tó o bá tọ́mọ wò ọjọ́ alẹ́ rẹ̀ ó dùn, gbọ́ngbọ́n ó kàn sí i. Ní ìsìn báyìí allegedly o, ta ni ó bá fíìsì etí Àṣàkẹ́? Àbẹ́ni tó kọrin pé wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ. Bàbá nísìn fọn rere kiri ní ìsìn. Bó o la ṣe fẹ́ ṣe? Ẹ dákun ẹ̀yin ó làákàyè èèyàn, ẹ̀yin olóye tẹ́ ẹ̀ ní fi gbá kan bọ̀ kan nú. Ẹ jẹ́ àjọmọ́ ṣe calculation láàrin èmi àti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣé èèyàn lè tọ́mọ kí ìyá àti bàbá jọ wà papọ̀ kó tiẹ̀ wá jẹ́ wípé ọmọ ikú òǹlé o bóyá ńgbà tó náà dàgbà tó tójú bọ́ ló bá tó kú òǹlé? Ṣérú bàbá bẹ́ẹ̀ ó lè rẹ̀ ẹ́ kọ́sẹ̀ wá máa gbé wá sórí ayélujára wípé ẹ mọ̀ bá a bí ọmọ rẹ̀ bí? Ẹ̀yin náà rí i pé ó rí bákan lọ́dọ̀ ọtí, bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tèmi náà. Gbogbo ògbà lálájìkẹ́ mọ̀ ń sọ mọ́ tanra rẹ̀. Sọ́ra àwọn ọmọ ní àánú jura lọ. Sọ́ọ́rí ọmọ tí òbí bá tọ́ gan kí òbí ó bí ọmọ mẹ́rin tó sì tọ́ mẹ́rẹ̀ẹ̀rin tó làkàkà ní ẹ lórí. Believe me, wọ́n ò ní àánú jura wọn lọ. Ìdí nìyí tá a fi máa ń gbà wá nímọ̀ràn ní gbogbo ògbà wípé mọ̀yàn ọmọ kan ń pọ̀ sí torí lè tó yàn ń pọ̀ sí ó lè jẹ́lé tí ò láàánú lójú kí tí ẹ mọ̀ bàtà. Sóyé báyìí náà ẹ̀sẹ̀ ọmọ máa ní àánú òbí jura wọn lọ. Kódà nínú ẹbí síra wọn ọmọ a máa láàánú jura wọn lọ. Kò yé báyìí náà ẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tó o bá wò wípé àwọn kan lájọ ń jayé kiri yìí bá a ṣe múgo bí àlámú gbogbo ẹ̀ kò sí ní ọtí tí wọn ẹ̀ tí ì bá kò síwájú eléré táì tí ijó táì tí náwó ṣùgbọ́n tó ò tọ́mọ kì í ṣe gbogbo ọmọ ní ó wà láàánú débi wípé after all bàbá mi ni bàbá mi, ìyá mi náà sì ni ìyá mi, n ò lè fẹ́ lòmí ìrọ́pò wọn. Àwọn náà ná bí mi, kò sí bó ṣe fẹ́ kì mí ní èsè tí wọn ò ní kì mí mọ́. Kò sí bí wọ́n ṣe máa dárúkọ wípé wọ́n bímọ ní èsì tí wọn ò ní dákọ mi. Kì í ṣe gbogbo ọmọ ní ò ní mentality yẹn. Kò yé báyìí náà ẹ̀sẹ̀. Kì í ṣe gbogbo ọmọ. Àwọn ọmọ kan wà tó jẹ́ wípé bó o bá ṣe ń di pẹpẹ o lè jẹ́ ń di pẹpẹ. Kódà kó o gbé ààrẹ orílẹ̀-èdè wá bíyàn. Kódà kó o gbé gómìnà àbọ̀bàálù yín wá bíyàn. Bó o bá ṣe nídìí pẹpẹ o lè jẹ́ ń bẹ̀. Kódà omi tó rórí ò lè ró sí ọ lẹ́nu. Àwọn ọmọ kan wà bẹ́ẹ̀. Nígbà ọmọ rẹ nílò owó wàhẹ́ẹ̀kì sọ ọmọ bí ìyá rẹ̀ ṣe ń lé ọ ká tó ń ṣe bí wípé ò tí ẹ̀ rí han. Ò ń jayé nígbà náà tó o ní apá. Ó ti gbàgbé ọjọ́ ọ̀la rẹ tó yẹ kó invest sí nínú. Kò yé báyìí náà ẹ̀sìn. Ó lè wá wà níbì kan kó o mọ̀ sí nǹkan kan kó wá di ọjọ́ iwájú. Kó o wá máa wo ọmọ rẹ lórí tẹlifíṣàn. Kó o máa gbọ́ bí ṣe ṣe àṣeyọrí pé ọmọ mi rèé. Kó o wá dé wípé o bímọ kó o rò wípé gbogbo àwọn èèyàn sùn wọn ẹni tí ẹ bá rú wọn káàánú. I no dey pity them. Èmi ìbárú wọn káàánú. Ọ̀nà sì pọ̀ tí ìfi ìbárú wọn káàánú. Nígbà tọ́mọ rẹ nílò rẹ níbo ló wà. Ọmọ tó ọmọ bí ṣe ń jẹ, ọmọ bí ṣe ń mu, ọmọ bí tí ń sùn, ọmọ bí tọ́mọ ń gbé, ọmọ bí ayé rẹ̀ ṣe rí. Ó wá ń pa ewo wípé tọ́mọ bá dàgbà ọmọ ò mọ bàbá rẹ̀. Ìwọ náà wà sórí ayélujára ńjọ́ kan tó ní ọmọ kọ́mọ bọ́ ọbẹ̀ hàn ní ọmọ rẹ tó abandon gbà náà. Kò yé ní ìsìn.
gbogbo ń tá a rí iná ó tó kọ́gbọ́n ẹ jí akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣùgbọ́n má jẹ́ ń tàn ọ́ tó o bá fẹ́ yàwó ogún tó o bá tọ́mọ ọjọ́ alẹ́ rí ó korò sọrí tó o bá fẹ́ ìkan tó o invest dáadáa sínú ayé àwọn ọmọ rẹ má jẹ́ ń tàn ọjọ́ alẹ́ rí ó dùn àwọn bàbá ń jẹun ọmọ má jẹ́ ń tàn o àwọn bàbá ń jẹun ọmọ wọ́n ti gbé bàbá rẹ̀ lú òyìnbó sóyè báyìí náà ṣe orí ayélujára ẹ̀ náà la wà gbogbo ẹ̀ náà là ń rí àwọn bàbá ń jẹun ọmọ má jẹ́ yẹn ó tàn o má jẹ́ kí wọ́n tàn ọ́ tọ́jú ilé mọ́rẹ́ mọ́ fi ṣe ọmọ ọkọ sọmọ àlè nígboro sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wà nígbà tán bá dé ta àwọn bàbá rere bàbá kẹ̀ adá ń ta mọ́dà ń lé múra sí i sórí ìgbà tó bá yá náà tó yẹ kó ọmọ jèrè ọ wà á lọ bí tó ti rè mọ́ háwò rẹ̀ kiri ládùúgbò àtàn kánkọ́ọ̀sì rẹ̀ tó ọmọ ń péjọ tó rágo bíà fún nígbà tó bá yẹ kó sanwó skul ọmọ àti ibi tó san náà ní orí lọ àwọn náà lọ wà á pè tí wọ́n jókòó round table tí wọ́n ó mọ̀ mú wá fún ọ nínú tó ọmọ wọn bá fún ọ so ti yí ọba ẹ̀ náà ẹ̀sẹ̀ bó bá wù ọ́ mọ̀ sí dáadáa ẹ wá ń pariwo ẹ bá abẹ̀yà Àṣàkẹ́ allegedly ẹ bá abẹ̀yà Àṣàkẹ́ kí ni kàn bẹ̀ fún ọjẹ́ òun náà ti rán mọ̀lẹ́bí lọ ń gbà náà bí ẹ dákun ẹ bá ń bẹ bàbá rẹ̀ bí ò bá tiẹ̀ fẹ́ mi mọ́ kó tọ́jú ọmọ tí ò bá tiẹ̀ fẹ́ mi mọ́ ẹjọ́ ṣẹ̀tọ́ lórí ọmọ tó ló mọ̀ jayé ká irú ọmọ bá ọlọ́run wá sí mọ́ yan rí I'm telling you ọlọ́run mọ̀ ń compensate wọn wàá mọ̀ sọ fún yín bó bá jọ́kùnrin ló bá dọ́mọ tọ́ ni bó bá jóbìnrin ló bá dọ́mọ tọ́ ọlọ́run mọ̀ ń fi àwọn ọmọ yẹn compensate wọn ibo ó fojú sí ọmọ ti làmìlàaka àbẹ́ẹ̀rí nǹkan ọmọ di celebrity wọ́n wá sẹ́ mú bàbá gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní bàbá Àṣàkẹ́ èwo ń bẹ wọ́n já Àṣàkẹ́ ẹlẹ́fọ́ lẹ́rìn fáàsì ẹ̀ padà wá kẹ́ ẹ wá yanjú rẹ̀ ó mọ̀ jẹ́ pé kí ìṣẹ̀lẹ̀ táwa mọ̀ lẹ́ ń sọ tó bá dé lè táwa mọ̀ yẹ kójú ó tí àti bóde o èmi ò tí ẹ̀ mọ̀ tí mò ń kí ẹ̀yin èèyàn láyà o ṣe ló yẹ kẹ́ ẹ mọ̀ jókòó bì kan kẹ́ ẹ sá mọ̀ wò pé kò yẹ tó mọ̀ bó ta ojú bá mọ̀ tí ì ní wàláì kò yẹ kẹ́ ẹ mọ̀ bó ta lájìkẹ́rì iná o ẹ bá láìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣí ẹ̀ mọ̀kún àkóhùn tó ní kọ́gbọ́n bá ẹgbẹ́ tí náà wà abáyàdá náà sí ẹ̀ ó dàbọ̀.